Escale Culture TV, la culture africaine par excellence. Ọjọ́ àìkú ọjọ́ 15 oṣù kejìlá tọdún 2021 èyí tá ń bẹ nínú rẹ̀ yìí ní ààfin bàbá wa kábíyèsí ọba Ògbóni kẹrin tí orílẹ̀-èdè wa Benin pátá torí àwọn àgbàbọ̀ wọn ní ìka tó bá tọ́ sí mú òun náà la fi ń rí mú ẹ̀yẹn bàbá wa Ògúnyọmí Muhammed Musiliu wọn náà fà ní báyìí láti yan àwọn olórí ìpínlẹ̀ Plateau. kábíyèsí bàbá wa ọba Musiliu Ògúnyọmí táwọn sí ọba Ògbóni àbọ̀ríjì gbogbo lápapọ̀ wọn ní ká parapọ̀ ká sàyìn lẹ́fún lóṣù yìí ayé ò ní sàyìn lẹ́fún ikú báyìí ayé ò ní sàyìn lẹ́fún àrùn báyìí o ẹfún owó ẹfún ọlá ẹfún àlàáfíà ẹfún àìkú tí ń ṣe bálẹ̀ rọ̀ láyé sàyìn báyìí o. ẹ máa ní ọ̀dà ẹ̀jẹ̀ ẹ̀gbó nílé àpáta arúgbó eléèlú. Inú ayọ̀ àti ìdùnnú ní eléyìí wáyé ẹ jẹ́ ká gbọ́ àwọn olórí tuntun yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá bí lónìí nígbà tí a wá bẹ̀rẹ̀ kínní náà mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ jù àjẹgbó fún gbogbo wa àjẹtọ́ àjẹgbó wọn á dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn apèrò tó wá ṣe tuntun náà lónìí á dá fún gbogbo wọn ló máa kérò kó wálé ọmọ àtúnà fún wọn á bí títí wọn á bí wàlẹ̀. Inú mi dùn ayọ̀ mi kún lónìí mo sì wá dúpẹ́ pàtàkì lọ́dọ̀ kábíyèsí ọba Ògbóni Benin Republic mo dúpẹ́ lọ́dọ̀ wọn á túnṣe fún wọn bàbá ẹ̀ kó wa jẹ pẹ́pẹ́pẹ́ ekulé yá kéde eku ẹyá kéde ọmọ èèyàn afọ òbí ọmọ ènìyàn mo kí gbogbo àwọn apènà pátápátá pàtàkì lọ́wọ́ olórí apènà Wèmé Plateau apènà Nádìrú ẹgbó ẹ̀tọ́ ẹ̀yẹ. ọba Ògbóni Republic di Benin ìwà ń fi mi jẹ ọ̀tún olúwo gbogbo Plateau Premier Minister the world the Plateau ọba Ògbóni hàn kíjọ mọ bíjọ fún kábíyèsí wa olú ayé ọba Ògbóni Republic Benin kíjọ bíjọ káyọ̀ báyọ̀ fún kéré náà kó má padà wẹ́wẹ́ iwájú lọ́lá yín lọ òkè lọ́lá ìfọ́nà òkè lọ́lá mọ́mọ́ lọ ọwọ́ pálábà wọn ní ṣe gbogbo igi tó lòkèdè bá lù mọ́ ń dún ni gbogbo àṣẹ tí wọ́n ti ń pa ní Republic di Benin kábíyèsí olú ayé wa yóò mọ̀ ṣẹ́ ni ẹni tó bá ní kò ní ṣe ó dé yòókù là ń bẹ̀rù oṣù ó dìbò bọ́lá rẹ̀ tó bẹ́ẹ̀ ni ó jẹ fún yóò jẹun lé yóò lọ ṣe ọmọ lódò ni. ọ̀dà ayẹyẹ tẹ̀mínọ́rùn olùbàdé ayẹyẹ yìí kábíyèsí olúogbó Benin pátápátá kábíyèsí olórí gbogbo pátápátá inú mi dùn àwọn apẹ̀nà tó wà sílé mi gan ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ púpọ̀ jù pé kọ́dà ìjọ máa bíjó fún wa ẹ máa báyọ̀ fún ọdún ní ẹ̀rù wọn kò ní sí ìbáyìí fún náà àti kan jù náà àdéhùn gbogbo ìdá bíìlì ìdí kan àwọn ìyá àdìyẹ àtọ̀tún mi lè lè lóde. Bí tí wọ́n ṣe yan àwọn olórí ọlọ́kan ọ̀jọ̀kan bẹ́ẹ̀ náà ni oyè ń gorí oyè fún bàbá wa Nadiru Maotana tí wọ́n fìgbà kan jẹ́ olórí apènà Wèmé ǹjẹ́ wọ́n fi yé wa wípé bàbá wa Nadiru Maotana wọ́n ti wá di olórí apènà Wèmé Plateau. ní abẹ́ àṣẹ kábíyèsí bàbá wa ọba Musiliu Ògúnyọmí ọba Ògbóni àbọ̀ríjì náà ni àyájọ́ ọjọ́ ti tèmi náà ni bàbá tó ń fi oyè fi kún oyè fún mi wọ́n ní ọlá iṣẹ́ takuntakun tí mò ń ṣe nínú Ògbóni àbọ̀ríjì ní ìlànà àpènà yìí wọ́n dẹ̀ tún wá sọ mí di olórí àpènà Wèmé Plateau lápapọ̀ ní abẹ́ àṣẹ wọn náà ni àyájọ́ ọjọ́ ti tèmi àwa fi àwọn olóyè tuntun jẹ ní abẹ́ àṣẹ kábíyèsí bàbá wa nínú àwọn olóyè náà láti rí bàbá wa olórí olúwo ti gbogbo Plateau lápapọ̀ bẹ́ẹ̀ náà ni a ó rí ọ̀tún olórí olúwo ti gbogbo Plateau a ó rí olórí ìyá àbíyè ti gbogbo Plateau bẹ́ẹ̀ náà ni a wá rí bàbá gbìmọ̀ Ògbóni àbọ̀ríjì ti gbogbo Benin lápapọ̀ ní àyájọ́ ọjọ́ ti tèmi náà ni a jẹ gbogbo àwọn oyè yẹn ní abẹ́ àṣẹ kábíyèsí bàbá wa Musiliu Ògúnyọmí ọba Ògbóni ti gbogbo Benin Republic àwa ń wúre fún bàbá wa ní pé
adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu kan ní kése nítorí àkókò orí ikú yẹ fún afúngún àkókò orí àkàlà yàkàlà fífá kàlàmọ̀rin ògún yòókùn àfifógún adé orí ọ̀gbìn kì í ṣe dédé orí ẹyẹkẹyẹ ayé ló sọ wọ́n dolórí olórí wọn kì í fìlú ẹ̀ṣẹ́. ọba ò kì í pé méjì láàfin ìjẹba yìí lókèlókè òun ni bàbá wa kábíyèsí ọba ògbóni aboríjì kẹrin ti orílẹ̀-èdè wa Benin ìyẹn bàbá wa Ògúnyọmí Musiliu Mohammed a máa lọ. Escale Culture TV, la culture africaine par excellence.